dàbí ẹni pé kò dáhùn. Kò má gbàgbé, kò lè gbàgbé láéláé. Even in the storm, he will send his message to come. Kò má gbàgbé, Kò lè gbàgbé láéláé. Kò lè gbàgbé, ẹlẹ́rù ni ò lè gbàgbé. Kò má gbàgbé, oníṣẹ́ rẹ̀ ni bàbá. kò lè gbàgbé láéláé. Ó máa ṣe lákòókò tó máa dára fún ẹni. Kò má gbàgbé, Má sọ retí nù, má bànújẹ́, ẹlẹ́rù ni kò lè gbàgbé láéláé. oníṣẹ́ òdodo, màmí. Kò má gbàgbé, Kò má gbàgbé, kò lè gbàgbé láéláé. láéláé o. Kò má gbàgbé, kò má gbàgbé, kò lè gbàgbé láéláé. Ṣó lè gbàgbé ni? Ṣó lè gbàgbé ni? Ẹ̀gbọ́n náà, ṣó lè gbàgbé ni? Ṣó lè gbàgbé ni? Ẹ̀gbọ́n, ṣàbòyún inú àlè gbàgbé ọmọ tó gbé sínú. Ṣàbí àmọ́ agbẹ́kùn ọmọ rẹ̀ kó má tà tí wèrè. I told you that you should always be happy. Why are you sad? Anything about me kọjá ẹ ká kún ayọ̀. Jésù nìkan ló wà báyìí. Ó ní ẹ wá sọ́dọ̀ gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí a tún di ìrànlọ́wọ́ lórí. Ó ní èmi yóò fún ilé ìsinmi tó gbé àjàgà bọ́ọ̀lù. Ó ṣe kí ni fi ẹ. You have to cut it as joy. Ṣé bọ́ọ̀lù? Jésù, ràn mí lọ́wọ́. Má jẹ́ kí ilé mi dàrú, Olúwa jọ̀ọ́. Fún ìfọwọ́tọ́ Adé, kó padà sílé, Olúwa jọ̀ọ́, ṣàánú fún mi. Dáwọ́ lé mi, Olúwa jọ̀ọ́. Ràn mí lọ́wọ́. Ọmọ ni máa fi gbé o, àrán olódòdó. Ọmọ ni máa fi gbé pọ̀. Èmi náà Ọlọ́run ò ṣe o. Pé ìyàwó rẹ lóyún. Bẹ́ẹ̀ni, ó lóyún. Ọlọ́run mi ò ṣe o. Inú mi dùn. Ìyá mi ò ṣe o. Ẹ̀dùn náà, màmí, ẹ̀yin náà máa ti di grandma nìyẹn. Àbí o. Ó ti di dandan. Ẹlẹ́dàá mi ò ṣe o. Wàá máa rẹrù ọmọ díẹ̀díẹ̀ nsìn. Màmí, díẹ̀díẹ̀ kẹ̀, ẹ jẹ́rìí ọmọ tẹ ní. Àtàná ni mo ti ra every damn thing, gbogbo nǹkan ọmọ pátá mo ti rà. I trust you. I trust you. Ó dà bẹ́ẹ̀. Ó wá sọ fún ìyàwó mi o, kó yá máa ṣe jẹ́jẹ́ o, kó má ṣe wàhálà o. Ipò ẹlẹgẹ́ ló wà ń sìn o, kò gbọ́dọ̀ ṣe wàhálà. Lónà èmi gan ti sọ fún yín pé henceforth kò gbọ́dọ̀ ṣe wàhálà kankan mọ́. Ṣẹ̀dẹ̀ mọ̀, if not pé kò ní láìkẹ́ ni mi bá organize pé kí n bá gba house ẹ̀dẹ̀mọ̀ ìyàwó yín. Really, but ṣá máa tọ́jú ẹ kó máa ṣe jẹ́jẹ́, kó má ṣe wàhálà jù. Ṣá kó máa ṣe jẹ́jẹ́, kó gbọ́dọ̀ ṣe wàhálà. Màmí, ẹ jẹ́ kí n tètè máa lọ. Ó kàn sáré tọrọ excuse níbi iṣẹ́ ni, break la wà. Pé kí n wá rí kí n wá yàgò fún mi. Ẹ jẹ́ kí èmi máa lọ. Ṣé Tókunbọ̀ wà lára nǹkan wá kó àwọn kan tí mo rà wá. Tókunbọ̀ ó yá kọ́ síbí. Wá tẹ̀lé ìgbẹ́ kó lọ pa àwọn kan tó ń bá wa jẹ́ pẹ́.
bá ń ṣẹlẹ̀ gan ni kò jẹ́ kí n mọ̀. ok o ọ̀rọ̀ Adé ni Adé ò fi mí lọ́kàn balẹ̀ Adé ti yàtọ̀ pátápátá ó ti change gbogbo ìwà tí ò kí ń wù tẹ́lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí máa wù wọ́n ní ìsìn bí kò máa wọlé láago kan òru aago 12 kódà kò ń jẹ oúnjẹ mi mọ́. ṣé kó tilẹ̀ tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o. ó ga ọ. nǹkan tí èmi máa sọ ni pé àdúrà náà ló máa gbà sí nǹkan tó àdúrà ò lè ṣe àbí ó máa gbàdúrà náà ni. Ọmọkẹ́ mo ti gbàdúrà lórí àdúrà ó ti sú mi. ṣebí bíbélì gan jẹ́ ká mọ̀ pé ìbùkún ni fọ́mọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. tábàdẹ̀ ni pé ká advice yín sílẹ̀ máa sọ pé àwọn ò born again. mo ti sọ fún ẹ sẹ́yìn pé ojúbọ̀rọ̀ kan la fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́. ọ̀rọ̀ àwọn ọkùnrin òde ìsìn ọ̀rọ̀ wọn ò gbójúbọ̀rọ̀ mọ́. kò yé mi. kò yé mi. èmi mo mọ nǹkan tí mo ṣe sọ̀rọ̀ Túndé Túndé ti tọ̀dọ̀ mi tó fi ṣe ewé agbéjẹ́ mọ́wọ́ ibi tí bá ní kó jókòó sí báyìí ló máa jókòó sí. wọn bí ìyá ìdàkú má gbọ́ràn sí mi lẹ́nu. ọ̀rẹ́ báwo ló ṣe ṣe. ó ṣe é ṣe náà ni. bí ti báwo. a máa jáde sí ni of course. jáde lọ síbi. kan tó máa ń sún mi lọ́rọ̀ ẹ̀ lé ṣé kí n máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. kò yé mi ìgbà tí wọ́n máa jáde ṣé Benin là ń lọ àbí Kaduna. Jesus. ìyá lè díẹ̀. a lè díẹ̀ kíá ló máa jókòó jẹ́. kó má gbàgbé ooo. kó má gbàgbé kó má gbàgbé kó lè gbàgbé láéláé. kò sọ̀rọ̀ báyọ̀ ṣẹ́gun tó ju ọ̀dọ̀ Jésù Kristi lọ ó kó tí wọ́n lákòókò ìsinmi promotion ló máa tẹ̀lé lọ ẹ ò ní fail. àmín. níwọ̀n ìgbà tí ẹ bá là kan kọjá àwọn unbeliever àwọn tí ò tí gbàgbọ́ nígbà tí ẹ bá là kọjá ẹ lè rí nǹkan fi lé example fún wọn. Secondly, ṣé ẹ mọ̀ pé dádì a ṣe fún wọn wọ́n dàbí ọmọ wọ́n dàbí little baby tá a ṣe fún ní wàrà ẹni tá a fún ní wàrà kò lè jẹ iyán mọ́ ṣùgbọ́n ẹ̀yin tí ẹ ti lóye jù wọn lọ láti lè mú ìṣó wọn ẹ gbọ́dọ̀ ṣe sùn ẹ gbọ́dọ̀ ní tẹríba Bíbélì sọ ní òwe ọlọ́gbọ́n obìnrin a fi ọwọ́ ara ẹ̀ a fi kọ́lé ara ẹ̀ oríṣùgbọ́n aṣèwèrè abilé ẹ̀ ṣubú ẹ má jẹ́ kí faith yín ó ṣe bí Peter lórí òkun ṣe ń gbọ́dọ̀ mi lọ ẹ má wo ohun tí ènìyàn sọ ẹ má wo ohun tí ẹbí sọ ṣùgbọ́n ẹ má wo Kristi aláṣepé yín ṣe ń gbọ́dọ̀ mi lọ mo dẹ̀ nígbàgbọ́ wípé Bíbélì wípé ẹnikẹ́ni tó bá fomi jẹ fúrúgbìn ó di dandan kó ṣe kí ni o kó fa ayọ̀ ló máa kẹ́yìn ìgbéyàwó. Àmín Jésù. ọ̀gbẹ́ni Adé wọ́n sùn ni mo kó yẹ kó ti lọ lé ní mọ́tò ẹ tí mo ní sáà tó jẹ́ kí n mọ̀ pé ó ti lọ sílé. ó mi ò tí ṣètò àti lọ ilé àtọ̀ báyìí àkàrò ilé ẹ̀ ti sùn. ọ̀rọ̀ ilé iṣu ẹ̀ kí ló sún ẹ bẹ́ẹ̀. ó ṣàmọ condition tí wáìfì mi wà. yes. tó bá ti yá lọ́mọ bí. yes. and not only that àwọn parents ẹ̀ fi yé mi pé ọmọ wọn ò ní problem pé mi ni mo ní problem pé kí n wá nǹkan ṣe sọ̀rọ̀ ara mi. kí ló ń pa ẹlẹ́rìn sí sọ́rọ̀ ẹ̀ ní lélẹ̀. open check ni wọ́n fún ẹ yìí to test yourself outside. what do you mean. wọ́n ti fún ẹ ní open check pé kò lọ test ara ẹ̀ ta ni. o Adé o ń dọ̀la rẹ o ń dọ̀la rẹ gan ni honestly. Ọlájí, you know that I love my wife. mi ò lè fi ìyàwó mi jẹ́rè nǹkan tó ń jà láti sọ pé kí n kí extramarital. no sọ bẹ́ẹ̀ o ṣe understand nǹkan tí mo kàn ń try àti sọ ni pé at least
tó bá ń lọ sí club tó ń jáde àwọn the stress will come down on you ká tí mo kàn ń kà tí sọ fún ẹ nìyẹn o but Adé tí bá máa advise on a good ground ṣé o ń gbọ́. Find something to do. Ká lọ sí club. bàbá ń gbàmọ̀ràn ẹja làjú nù wá ká fi ríran ká má bàa sọnù ká tó sọnù. mo ní bàbá ń gbàmọ̀ràn sẹ́ ẹja làjú nù wá ká fi ríran gbogbo ìmọ̀ràn ayé pátá asán àtòtú bá ń tẹ́ ní gbogbo wọn ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè fún ní lójú inú. Hello, love. Hello, how are you? I'm fine. Níbo lẹ wà báyìí? All right. Kitchen lèmi náà wà, mò ń prepare oúnjẹ náà. Ṣé ẹ rí text message sí mi? Oh, I saw it. More wonderful message. I like it. All right. Are you sure you like it? Yeah, I'm very sure, very sure. All right. Kí lẹ máa bá mi rà bọ̀ báyìí? Màá bẹ ra suya. Suya báwo? Apple ni mo like o. Apple? Ayọ̀mídé ńkọ́? In fact, mo ń dáná kitchen ló ti sùn sọ́wọ́ mi báyìí. Ìfẹ́ mi, 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 tí n bá rojú rẹ̀ inú mi á dùn ara mi á yá gágá. Tí n bá rojú rẹ̀ ọkàn mi á balẹ̀ pé mo rẹ́ ní bá rí rẹ̀. Tí n bá rojú rẹ̀ inú mi á dùn ara mi á yá gágá. Tí n bá rojú rẹ̀ ọkàn mi á balẹ̀ pé mo rẹ́ ní bá rí rẹ̀. Ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi. Ṣé ẹ rí gbogbo miss calls mi? Arábìnrin kí ló máa ń ṣe ẹ̀gàn sí? Orí mi tí mo jáde ní láti àárọ̀. Àwọn ọmọdé wo ní at this time of the day. Kọ́kọ́ kí mi káàbọ̀. The next thing tó máa bẹ̀rẹ̀ is show you miss call mi. Ẹ káàbọ̀. Anyway, I saw your miss call. But time tó ń pè mí, mo wà ní board meeting gbà yẹn. Àwọn pè meeting at the very late hour of the day. Mi ṣáà lè sọ pé torí mo níyàwó ń lé pé mi ò kan yọ mí kò nu meeting. That's not possible. Káde tó ṣe tán it was 11:30. I have to be rushing back to the house. Adéyà ló fi ń jẹ mí. Òun fìyà jẹ mí. Mo dẹ̀ mọ reason. Torí pé kò tí ì sọmọ láàrin èmi àti yàbí. Wọ́n fìyà jẹ mí. Ṣé ó dáa? Kò dá báyìí o. That is the point. Ìwọ gan wá nǹkan ṣe sọ́ra ara ẹ̀. Lọ́wọ́ mọ́. Kò má gbàgbé o. Lọ́wọ́ mọ́. Kò má gbàgbé. Ẹ má bínú. Kò má gbàgbé. Kò lè gbàgbé láéláé. Kò má gbàgbé o. Kò má gbàgbé. Kò má gbàgbé. Kò lè gbàgbé láéláé. O lè máa pè é kó dàbí ẹni pé kò dáhùn. Kò má gbàgbé. Kò lè gbàgbé láéláé. Even in the storm, he will send his message to come. Kò má gbàgbé. Kò gbàgbé o. Kò lè gbàgbé láéláé. Kò lè gbàgbé ẹlẹ́rù ni ò lè gbàgbé. Kò má gbàgbé. Oníṣẹ́ ara ni bàbá. Kò lè gbàgbé láéláé. Ó máa ṣe lákòókò tó máa dára fún ẹni. Kò má gbàgbé. Má sọ retí nù, má bànújẹ́. Ẹlẹ́rù ni ìlọ́lọ́run oníṣẹ́ òdodo mà ní. Kò má gbàgbé.
kò má gbàgbé kò lè gbàgbé láéláé láéláé o. kò má gbàgbé kò má gbàgbé kò lè gbàgbé láéláé. Ṣó lè gbàgbé ni? Ṣó lè gbàgbé ni? Ẹ̀gbọ́n náà, ṣó lè gbàgbé ni? Ṣó lè gbàgbé ni? Ẹ̀gbọ́n, ṣábùyù inú àlè gbàgbé ọmọ tó gbé sí irun. Ṣábí àmọ́ agbẹ́kùn ọmọ rẹ̀ kó má dàtí wèrè. Má sọ̀rọ̀ tínú jẹ́ ti gbẹ́kẹ̀lé ó máa ṣe. Kò lè gbàgbé, ó dájú kò lè gbàgbé lálá. Ẹ gbàgbé o. Kò má gbàgbé. Kò má gbàgbé. Kò má gbàgbé. Kò lè gbàgbé láéláé. Kò lè gbàgbé. Kò lè. Kò má gbàgbé. Kò lè gbàgbé o. Kò má gbàgbé. Oníṣẹ́ rẹ̀ ni onímájẹ̀mú òdodo. Kò lè gbàgbé láéláé. Adi. Yes. What next? Bye. Hotel ni na as usual. Adi, we pay item can stop rubbish tá à ń ṣe yìí. Why? Kí ló mean? Mo kàn fi kún waste owó hotel. Mo ètò tó ná sórí hotel nìkan. Ṣòrí tókìn nìyẹn. Owó tí mò ń ná sóòtẹ́ yẹn ò tún kankan lára mi. Mo mọ̀, but why tó kún fi gbalé fún mi? Ìyá tún reduce àwọn expenses tó náà yìí. Well, that's a very good idea. But wàá fún mi time láti wọnú sí. O ò need láti wò ó. Wàá gbalé fún mi ní now. Okay, but ti gbọ́. I will get back to you. Ṣáà lè máa lọ báyìí. Bẹ́ẹ̀ni. Ó tọ̀rọ̀ ní tí ń sọ̀rọ̀ wádé. Ọmọ yẹn ò fẹ́ kó náà dànù mọ́ ni. Honestly, wọ́n mú ọ́fà tó fún ẹ yẹn pé kó o gbalé fún un. Kálí mi ni, honestly, má bẹ́ẹ̀ nù. Tinú ọmọ yẹn sọ jí honestly ṣó gbogbo àwọn hòtẹ́ẹ̀lì náà sọ́tẹ́ẹ̀lì a máa fi sí savings ìwọ gan wà ní achieve ọmọ yẹn ní good plan for you tó bá jẹ́ pé ọmọ yẹn ò nífẹ̀ẹ́ honestly kò ní mú rejection wá ó nífẹ̀ẹ́ ní náà ìyẹn tó bá dẹ̀ nífẹ̀ẹ́ yẹn wọ́n náà yẹ kó o àkúnyìn láì bó ṣe ń tọ̀ lálẹ́ ní láìkí ẹ̀. Bẹ́ẹ̀ Bọ́lájì, ìyàwó mi ń kọ́. Ibo ni kí ìyàwó mi sí nígbà tí máa gbalẹ̀ fún Tinú. Ọ̀rẹ́ sú mi ò bọ̀bọ̀ yìí. Báwo ni ṣe ń sọ báyìí náà? Ọ̀tọ̀ láyé ìyàwó ẹ̀, ọ̀tọ̀ láyé Tinú. Ayé ṣe rẹ̀ náà. Listen, wo ìwọ try honestly wà á ti gbádùn òye jù. Kálí mi ni Tinú wá bá in the first place pé ṣé o ká kájọ ní anything láàrin ara wa honestly tó ṣe sọ yẹn straight àgbálẹ̀ fún mi. Tó bá dẹ̀ jẹ́ pé kí n ṣe agent fún ilé yẹn bí wíwá honestly mo ti di agent mo ti di agent o ti rí lé straight. Kíkọ́ mi ayé yìí má bà á gbé mi lọ. Kíjì ayé yìí má bà á sọ mí nù o. Má gbàgbé mi o. Bẹ́ẹ̀ bá ń gbàmọ̀ràn ẹja làjú inú wa ká fi ríran ká má bàa sọnù ká tó sọnù. Orí kẹta ẹsẹ̀ kẹsàn-án. Ọ̀rọ̀ ayé gbádá asán tuntun bá ń tẹ́yìn gbogbo ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè fún ní lójú inú láti ríran ká má bàa sọnù ká tó sọnù. Má gbàgbé mi o. Má gbàgbé mi.
kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Má gbàgbé mi. Gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi o. Má gbàgbé mi o. Má gbàgbé mi. Bàbá mi ẹlẹ́rù ni. Gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi o. Àtúnfẹ́rẹ́ ti bí òkè mú sí mi lé. Ìkùnkùn ayé yìí má gbàgbé mi lọ. Ayé lẹ́rí sí mi. Ìjìyà ayé yìí mo ní báwo ni mo fi má bẹ̀rẹ̀. bá a sọ mí nù. Má jẹ́ kí ìjà ayé sọ mí nù. Kíkún mi ayé yìí. Kíkún mi ayé yìí o. Má gbàgbé mi lọ. Má gbàgbé mi lọ mi ayé kún. Ìjìyà ayé. Lẹ́mi tí mo ti dán mi bí iṣẹ́ lánàá pé mi ní pẹ́ dé. Mo lè fẹ́ rí owó fọ́rọ̀ kan. Ọjọ́ ti lọ náà, bọ̀ ṣé ò ní pẹ́? Ẹ̀yìn ti pẹ́. Ṣé ẹ̀rù pé ó yẹ kí n ti padà sẹ́nu iṣẹ́? Ẹnu iṣẹ́ wo? Ṣé kí o ṣe tẹ́lẹ̀? No. Ah, o ṣiṣẹ́ London. Anybody mọ́? No, mi ò possible mọ́. Ṣé fẹ́ sọ mí di full and sorry fún ọ? Of course no. Olómọ, mo ní plan fún ẹ náà. Nǹkan tí fẹ́ sọ fún ẹ. Plan? Yeah. Then what plan? Mo ní plan pé kí n ṣí supermarket fún ẹ. What about that? What? Supermarket. Yeah. Supermarket? Wow. Supermarket? Thank you, Jesus. Then, kí ló tẹ̀ sọ fún mi sẹ́lẹ̀? Mo kàn fẹ́ jẹ́ kó jẹ́ surprise pan. Surprise? Tell me about it. Ẹni ṣùgbọ́n pé láti gbàgbà sí bí ayọ̀ mi àti gbà yẹn ní nǹkan ti bẹ̀rẹ̀ sí ní yí padà fún wa. It has been from one level of glory to another greater level. You understand? So mo ṣe wá wò pé at least kò yẹ kó tún máa sáré jí láàárọ̀ mo lọ síbi iṣẹ́ mo close ibi iṣẹ́ mo ń darí dé lálẹ́ mi fẹ́ yẹn fún ẹ. So, and there's another surprise package. Surprise you? Yeah. Oh, this morning I feel like surprise. Exactly. Tell me about it. Contract tí èmi àti engineer Òpádòkun jọjọ ń process. Contract yẹn ti pọ̀ sí. Wow! Praise the Lord! Hallelujah! In fact, bóyá ènìyàn àbí ọ̀la ọ̀nà ká wá gba mobilization fee. Is that? Ọ̀la yìí? Thank you, Jesus. Hallelujah! Contract. Thank you, Titi Malo. Chicken gbé tí mo máa wọlé pẹ̀lú yẹn mọ́. Praise the Lord. Contract. Supermarket. Bàbá sowọ́pọ̀ gbogbo ohun tá a fẹ́ràn Ọlọ́run máa ṣe. Hello ọ̀rẹ́. Olólùfẹ́ mi. Báwo ni ẹ kújọ́ mẹ́ta? Gbogbo fámìlì ńkọ́? Ṣé o gbàgbé gbogbo ọ̀rọ̀ tá a jọ sọ ní ọ̀sẹ̀ tó kọjá? Lọ́jọ́ Thursday náà ọ̀rọ̀ sales girl tí mo sọ fún ẹ. Fún store kejì ni kì í ṣe bíbá yìí, èyí tó wà ń bíbá yìí. Jọ̀ọ́ má gbàgbé ọ̀rẹ́ mi. All right. Ọ̀rẹ́ wo jẹ́ kí attend sí customer. Màá máa pè é padà. Ìjọba mi dáhùn lóhùn kíákíá. Ṣé ẹ̀dẹ̀ ń tà mọ́? Àyàwó ìbò wa dúpẹ́. Ṣé kan bá ẹ wá nǹkan tuntun? No, ẹ má ṣe yọnu. Màmí, ọ̀rọ̀ kan ni mo ní pé kí wọ́n fi tó yín létí because mo wò pé kò ní dáa kó wá jẹ́ pé ìta lẹ ti máa kọ́kọ́ gbọ́. Ṣé o sì? Kò le but mo mọ̀ pé tẹ́ bá lọ gbọ́ ń ta ó lè dùn yín tàbí kó bí yín nú mi dẹ̀ láìkì irú nǹkan bẹ́ẹ̀. Kí ni nǹkan náà? Màmí
nǹkan ayọ̀ ní ẹ fọkàn balẹ̀ ẹ ti máa ń kóra yín láyà sókè jù. Ìyá yìí ni mo wò pé kókàn má máa jókòó sílé pé kí n ṣí supermarket fún in fact mo ṣe supermarket fún ìyàwó mi. Ó dẹ̀ ti dáyà já mi nǹkan ayọ̀ ni Olúwa ò ṣe ó dáa bẹ́ẹ̀ á tẹ̀ máa rí ibi lọ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ òun báyìí lè ṣòro bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Mo mọ̀ pé tí n bá sọ fún yín inú yín máa dùn sí gan ni. Nígbà tí mi ṣe ìyá àyà. Àti Ọlọ́run lè ní ṣe yín ní ìyá àyà. Àbí o. Ṣé mọ̀ pé àtìgbà tí mo ti fẹ́ àtìgbà yẹn ni nǹkan ti bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní dán fún mi most especially ìgbà tó wá bímọ ìdùnnú kan bẹ̀rẹ̀ sí ní ṣubú láyọ̀ ní promotion ní iṣẹ́ ńlá ní ìlọ́run mo kàn wá wò pé at least in that little way pé kí n appreciate ẹ kí n múnú ẹ dùn. Òótọ́ ni nǹkan tó rò yẹn tó dẹ̀ ṣe yẹn ó ti dà kan. Ẹ wo màmí ẹ ní bínú sí mi ìwọ̀n bá wújẹ́ tó wà lọ́wọ́ ẹ bá mi manage lè. Òun kan sọ pé bóyá this weekend or next weekend káwá bá ń ṣeré. Ok ó dà. Tókunbọ̀ ńkọ́ o tún ti gbá bọ́ọ̀lù ọkọ nìyẹn. Ok mo ní náà. Ó ṣeun o à ń kíyàwó mi ò gbọ́ o. Abẹ́rẹ́ nǹkan èmi ni wọ́n fún 6,000 kẹ́ẹ̀dẹ̀ máa wò ó kọ́mọ ètò ṣègbéyàwó kó fọ̀rọ̀ mi ṣeré o ìgbà tó ti níyàwó ló ti di wàhálà ló ti di pé kó máa já owó lé mi lọ́wọ́ 6,000 naira sí supermarket. Ọlọ́run má jẹ́ sọnù kí n tó sọnù. Kí ni mo fẹ́ ṣe báyìí? Mọ́mí ẹ káàsán máa ẹ kújọ́ mẹ́ta má kí mi di kíkí ẹ mú. Kí mo ṣe máa? Ó ṣe mí mo dẹ̀ ń bínú sí ẹ gidigidi. Ẹ má bínú mọ́. Kó tó di pé o fẹ́ ọmọ mi mo mọ bó ṣe ń tọ́jú mi mo mọ gbogbo nǹkan tó ń ṣe fún mi ó fẹ́ ẹ tán ò tí ẹ rántí ìwọ fúnra ò rántí mi mọ́ jẹ́ ń sọ fún ẹ ṣé o mọ̀ pé ńgbà tó máa fẹ́ ọmọ mi ọdún 5 ló lò nínú ilé mi tó gbọ́ pa tó gbọ́ kú èmi ni mo mọ ìrìn tí mo rìn mo mọ wàhálà tí mo ṣe kó tó di pé o bímọ tán ìwọ náà ti di ọlọ́mọ nìyẹn o ò rántí mi ọkọ ẹ máa ṣe supermarket fún ẹ kì í ṣe kan kì í ṣe méjì ìwọ náà wá dé supermarket ṣé o rò pé ó dédé ṣẹlẹ̀ ni
ṣé o mọ̀ pé mi mo wà nídìí gbogbo ẹ̀ èmi mo sọ pé kó ṣí supamákẹ́ẹ̀tì fún ẹ ó ra mọ́tò fún ẹ àbí ó rà á ṣé o mọ̀ pé ṣé ọwọ́ mi èmi mo sọ fún pé kó ra mọ́tò fún ẹ wọn náà wá do ní mọ́tò o ti yọ ìgbádùn ti dé o tiẹ̀ ronú lọ́jọ́ kan kó wá sọ́dọ̀ mi kó wá dúpẹ́ gbogbo àwọn nǹkan mèremère tó ṣe fún ẹ ṣòro pé lásán ni o ò ṣáàgì lọ́gbẹ́ o ò tàbùrọ̀ lọ́fà o dédé ọ̀pẹ o gbẹ́nu sókè ọ̀fẹ́ ló ṣe bó ń roni gbọ́ ìjọ tó wá já kóòkì fún ẹ ṣó mọye tọmọ mi lọ san ní Coca-Cola kan tí wọ́n fi sọ ẹ́ di distributor tí wọn náà wá di distributor Coca-Cola inú ẹ̀ náà ń dùn ó mọ̀ pé mi mo wà ń di gbogbo ẹ̀ tí mo ní kó máa ṣe fún ẹ ó wá ronú jọ́ kan kó o wá pẹ́pẹ́sẹ́ o mọ́mí o ẹ ṣeun o à ń rọ́wọ́ yín o ẹ ṣé o a dúpẹ́ o èyí tó o bá fi ṣe bẹ́ẹ̀ ìṣe ló sọ fún ọkọ ẹ pé kò gbọ́dọ̀ jẹ́ kí n gbọ́ pé kó má sọ fún mi. mọ́mí mi ní kó má sọ fún yín. ọgbẹ́ni sọ òpùrọ́ onírọ́ burúkú olè ò ní ó má sọ fún mi wá náà kó tó di pé ọmọ mi fẹ́ aláyìnlá mi ọmọ gidi ọmọ ọlá ọmọ yìí ọmọ amúgbá abúlẹ̀ ṣòwò ọmọ tó mowó ná kó tó di pé ó fẹ́ mo mọ iye tó máa ń fún mi kò fọ̀rọ̀ mi ṣeré ó máa ń náwó fún mi ni ṣùgbọ́n kí ló fẹ́ sí báyìí ó di kán máa forí èékánná kán máa fi fún mi lówó ìwọ ohun tí ò yí ẹ ní pé ìrò mi tó ń jó lórí omi onílù ẹ wà ń sàlẹ̀ wá gbọ́ o Yorùbá bọ̀ wọ́n ní tí onílé bá ti ń fi àparí iṣu hàn àlejò òwe ilé tó lọ ni mo fẹ́ fi àparí iṣu hàn ẹ lónìí mo sì ń pa lóhùn kó o fi ilé ọmọ mi sílẹ̀. mọ́mí ẹ má bínú mọ́mí. Come on, get out! Nonsense. kí nǹkan ti lè kí ló dé tó ń sunkún láti ẹ̀kan fọgbọ́ sí ṣé bọ́dọ̀ mọ́ àmì ló dágbére pò ní ṣé ẹ̀kan ló wá mú bọ̀ láti bẹ̀. at least whatever tó bá ṣẹlẹ̀ ṣé bí wàá ṣáà tiẹ̀ bá mi sọ̀rọ̀ talk to me now. Dádì Ayọ̀mídé. Yes. Kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe nínú fámìlì yìí lẹ́lọ́ ń sọ fún màmá? Ṣé ojú àlá ló ti rí yẹn ní àbójú ayé? Ẹ imagine bí mo ṣe ń dọ́dọ̀ màmá láàárọ̀ yìí wọn ò tiẹ̀ welcome mi wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní bú mi ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi sí mi. Kí màmá máa sọ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe fún mi àwọn náà wà behind ẹ̀ tèmi dẹ́ rò pé ẹ ń ṣe fún mi pẹ̀lú ìfẹ́ ni mi mọ̀ pé mọ́mì yìí ló ń sọ fún yín kẹ́ ẹ máa ṣe gbogbo nǹkan wọ̀nyẹn fún mi. Omi pé màámi sọ gbogbo rẹ̀ fún ẹ. Dúró kí lẹ sọ débẹ̀? Kí màmá máa sọ pé onírọ́ ni mí olè olójú kòkòrò pé èmi ni mi ìjẹ́ kẹ́ ẹ tọ́jú àwọn. Omi pé màámi sọ ọ̀dọ̀ fún ẹ wọ́n pè ẹ́ lólè onírọ́. Ṣé mo máa parọ́ mọ́ wọn ni? Bo ni kí mọ́tò mi wà? Bo ni kí mọ́tò mi wà? Níbo lẹ ń lọ? Fẹ́ lọ rí wọn of course. Báwo ló ṣe lè máa sọ irú yẹn fún ẹ?
That's very wrong. Oh my God. Ìwọ ọmọkùnrin má pa mí o. Wàá tún lọ bá màmá wa máa sọ fún wọn pé nǹkan tí ìyàwó ẹ̀ tún sọ nǹkan tí ìyàwó ẹ̀ tún sọ lélẹ̀. Ṣùgbọ́n lé mi kó ń di ẹrù mi ni. Nítòótọ́ ìgbà tí mo ṣí supermarket fún mo sọ fún màmí ọ̀sán èmi mo mọ reason tí mo fi sọ fún wọn náà. I have my reasons. Kí ni reason tẹ́ ẹ bá ní? Tẹ́ máa lọ máa sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú family fún wọn. Bíbélì gan sọ ó ní ọmọ ọ̀dọ̀ náà fọgbọ́n ṣe. Ó yẹ kẹ́ apply wisdom now. Màmí ló kàn gbọ̀rọ̀ yẹn sódì àwọn náà kàn táàmù ẹ̀ to be another thing now. Reason tí mo fi ń sọ fún màmí ni pé màmá mi ni mo mọ orí èèyàn tán jẹ́. Wọ́n ní máa ń demand too much. Mo dẹ̀ ti notice pé mọ́mí yẹn expect pé the way tí mo ṣe ń tọ́jú àwọn tí mo ṣe ń fún àwọn lówó kí n tó marry pé the same way ni kí n continue. So kí problem má wáyé ó jẹ́ kí n máa sọ fún wọn pé tó nǹkan báyìí là ń ṣe o nǹkan báyìí ni mò ń ṣe o so that wọ́n á lè mọ̀ wípé kì í jẹ́ pé bóyá mo kàn ń pawó mo dẹ̀ ń store ẹ̀ síbì kan. It's for your purpose now torí tiẹ̀ náà ló jẹ́ kí n máa sọ yẹn fún wọn náà. Àgbà tí mò ń sọ̀dẹ̀ I'm a matured man báwo ni màá ṣe máa gbọ́rọ̀ ilé mi tí màá máa lọ sọ fún mọ́mì mi. But notwithstanding, you don't have to tell her anything about your family. It's unfair. After all, Bíbélì sọ pé a kì í ṣe méjì mọ́ ẹyọ kan ni wá. So kò ní any reason láti lọ máa ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún màmá. Mo ti rò kọ́kọ́rọ́ mọ́tò ni. Tí sales girl mi tó bá close máa ní kó wá fún yín ní ti máa kó ti supermarket àti other stuff fún yín. Ẹ lọ kó fún màmá kí màmá máa lò. I'm sorry. I am very, very sorry. Èmi kàn fi pé bóyá yẹn máa solve matter pé that may be solution. I'm sorry. It's alright. It's alright. Now, please, Mr. Ade, ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi make sure wípé àwọn materials tẹ́ máa supply wọ́n jẹ́ original and quality. Though engineer Ọ̀pádòkun tó recommend yín wọ́n ti sọ a lot nípa yín. But mo ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ because ṣe rí kán tó fún wa ní contract yẹn a assure wọn wípé a ní disappointment. Please, ẹ jọ̀ọ́ ṣe gbọ́. Mr. Ade. I'm very sorry, má bínú. Ẹ wo mo ti ronú lálẹ́. Ṣé kò sí kí ló dé? Ọ̀rọ̀ girlfriend mi ni. Mr. Ade, girlfriend? Mí pé bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ níyàwó girlfriend lẹ́ni. No, that's bad. That's not good for you. Kò ń ṣe bẹ́ẹ̀, mo ti marry. That's it. But what really happened is pé I commit some challenges in family wa ni. Since we got married, there's no issue. Ìyàwó mi ò lóyún látàárọ̀ dalẹ́ rí. Ìyẹn ló fà á tí mo fi ní girlfriend síta. But kò tó wá bother mind mi jù ni pé mo lálàá kan. Kọjá lọ sí ilé yẹn, of course. Ilé tèmi. Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Mo kò fún ẹ lásìkò dé láti lónú ilé yìí. Èmi nílé fẹ́ wọ́n gba ilé. Ẹ gbà mí o. Ṣé o mọ̀ pé tí mo go through láti make sure pé ilé yìí dúró síbí báyìí? O ò lè wọlé síbí o. Ṣé tó gbójúlé náà lélẹ̀? Ṣé òun náà ni? Tó gbójúlé náà lélẹ̀? Tó wọ́n máa tó fi máa ṣe gàgà sí mi. Wọ́n gbọ́ mi o, matter of time, I risk everything náà tó ní kún kankan bẹ̀.
sorry kò ní possible pé kò wọlé sílé báyìí kò ṣeé ṣe. tí n bá ti ráyè wọnú ilé o ò lè gbé nílé pẹ̀lú àlàáfíà àti ìrọ̀rùn. kò possible. possible wá gbọ́ mi o bí kúrò lóko ni tó bá kó tẹ̀lé mi lára mọ̀ tó bá kọjá kúrò ló ti tọ́ fún mi bàjẹ́. nínú àwọn méjèèjì tẹ nínú àlá yín èwo nìyàwó yín nínú àwọn méjèèjì. ìyàwó mi ni the other person girlfriend mi ló pera ẹ̀ ní destroyer. ètò lòun ní destroyer yẹn òun ní girlfriend yín. ẹ̀yin ló sọ pé òun fẹ́ destroy yẹn ẹ̀ ń pé àlá yẹn túmọ̀ sí wípé ilé tó sọ pé òun fẹ́ wọ̀ yẹn ẹ̀yin ni ilé yẹn túmọ̀ sí ìtumọ̀ yìí ni pé by force òun fẹ́ wọnú ayé yín. ṣẹ́rí Mr. Adé number one ìgbésẹ̀ tẹ́ lọ gbé yẹn pé ẹ lọ ní girlfriend torí pé ìyàwó ní ò tí bímọ ó wrong very 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 wrong. ẹ mọ̀ pé ìyẹn gan-an fún rẹ̀ gan-an ó lè ṣokùnfà pé kẹ́ má rọmọ bí. Yes because lady yẹn máa ṣe everything láti make sure wípé òun keep yín to her side pé kẹ́ má bọ́mọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí inú àlá yẹn. ẹ wò ní sìn ọdún 5 gbáko lèmi àti ìyàwó mi fi dúró after wedding wa tá a rọmọ bí. But láàrin ọdún 5 yẹn a make sure wípé a fi mọ̀ ṣọ̀kan a jẹ́ kífẹ́ wa kó dínkù à ń gbàdúrà sọ́lọ́run a dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ a dẹ̀ gba anybody láyè láti wọ ẹ̀rín wa gbà tó dẹ̀ yá ọlọ́run gbọ́ àdúrà wa ó fún wa lọ́mọ àti bímọ ń sìn. ṣe ṣe pé bí yóò wù mí náà but friend mi kan níbi iṣẹ́ ló introduce lady ẹ̀ sí mi